gbogbo ara mi ajere, gbogbo ara mi kìkì ogun ni. Mo kò sẹ́gbẹ́ tó wà lágbàáyé tí mi ò sí o. Mo lóore ọ̀fẹ́. Mo kò sẹ́gbẹ́ tó wà lágbàáyé tí mi ò sí. Kò sẹ́gbẹ́ yẹn tó wà ní gbogbo àgbáyé. kò sí. Ẹgbẹ́ tó máa sọ pé ẹgbẹ́ lélẹ̀ mo wà nú ẹ̀. Kò sẹ́gbẹ́ tó wà lágbàáyé, mi ò sí lẹ́gbẹ́ Ìgbò. Tó jẹ́ ti ilẹ̀ Yorùbá. Káàárọ̀ oòjíire. Mi ò tí ì rẹ́gbẹ́ yẹn o. Kò tí ì sí. Kò sógbóni tó wà láyé tí mi ò ṣe. Gbogbo ògbóni lẹ́sẹ̀. Pátápátá. Ẹ ṣe lọ́ọ̀dù. Kò sógbóni tó wà lágbáyé tí mi ò ṣe. Èyí tó lágbára jù láwo mo ṣe. Àwọ̀ ọ̀pá. Ẹ kò sí. Àwọn tá a kò láwọ̀ ọ̀pá l'Ondo State. Bí a lè rí 11 ló fà. Àwọn àgbà ti lọ. Àwọn àgbà ti lọ, kò dẹ̀ sẹ́ni tó fẹ́ ṣàwọ̀ ọ̀pá, àwọ̀ ọ̀dájú ni. Kí ló tẹ́ fi pè láwọ̀ ọ̀dájú? Gbogbo àwọn èèyàn pátápátá ọ̀pọ̀lọ́ ní tábà ti sọ̀rọ̀ débi ìrùkà fòó. Àfàwọ̀ ọ̀dájú ni. Tó bá dé gbòòrò ní kúrò bojo níbi tí kò ti ń pọmọ tí ìyá rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀, àwọ̀ ọ̀dájú ni. Ẹ̀jẹ̀ àfihàn sẹ́gbẹ́ kan. Adigbọ́nránkú náà foríjì àkókò ilé o. À ń bájà ọmọ torí fún ìfẹ́. Ó gbúrọ̀ kọ́mọ lọ́gbọ̀njọ́ òrun. Àjẹ́ kì í jó òun. Àjẹ́ kì í jọ̀bọ̀. Àjẹ́ kan kì í jẹ wọ́n rán mògún. Ọjọ́ tí àjẹ́ bá ti jẹun wọ́n rán mògún. Yọ̀bọ̀yọ̀bọ̀ ní tẹ́ ẹnu ẹ̀ máa dà. Bàbá ní má lù mí o. Má lù mí o. Tó bá sorí kunkun tó bá lù mí, ọwọ́ yẹn ò wálẹ̀ mọ́. Ọ̀nà ṣí o, ọ̀nà máa la o. Odò àtẹ̀wọ̀n ọ̀rọ̀, ojú orogbo ọ̀ràn míyàn. Ọbàtálá, Ọbàtáàsà, ọba takuntakun lóde ìrànjẹ́, Àjàgùnmálẹ̀ awo òde ọ̀run, olúwayé ẹ̀dá lóde ọ̀run, gbogbo gbárùmọ̀lẹ̀ ẹ̀ dé o. Gbárùmọ̀lẹ̀ ọ̀rọ̀ ìtàgégbèjì gbárùmọ̀lẹ̀ ẹ̀ dé o. Gbogbo ìtí mo wúlé mi, ẹ má jẹ́ káyé yí padà o. Ẹni tó ń sùn sínú ilé tó ń bara ẹ̀ lẹ́rù. Ànírógun ogun, ànírógun dààmú. Gbogbo ara mi ajere, gbogbo ara mi kìkì ogun ni. Mo kò sẹ́gbẹ́ tó wà lágbàáyé tí mi ò sí o. Ọjọ́ kúkú lọ, òrìṣà tó òrìṣà lọ, ọjọ́ òrìṣà lọ, ẹnìkan jẹ nìkan lọ, ó dé òkú dọ̀ọ̀sà, ó dé. Yorùbá Dùn Online TV, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Tún ní. Nígbà tá ń pè láwo awo lágbára. Nígbà tá ń pè láwo bí ilẹ̀ ṣúbà èèyàn paná. Everywhere kò dáa kí bí gbogbo òkùnkùn kó wà bí kàtà ń pè láwo ni. Ògbónilẹ́yà àtijọ́ à ń ṣe lọ́sàn-án òru ni. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu mo fi sọ. A jẹ́ pé ògbóni kò ní nǹkan kékeré. Ibi ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́wàá ṣògbóni ẹgbẹ́ àwa ní skul bá dé skul àwa lóògbóni lò. Ìkan tí inú àwa fi dùn sì ni pé ògbóni dáa àti proud ń ta pé ògbóni awo lèmi o. Òkùnkùn lògbóni, ẹni tó bá mọ bẹ̀. Ẹni tó bá mọ bẹ̀. Òkùnkùn lògbóni. Ìṣèlú téèyàn máa ń mọ̀. Ẹni tó bá mọ bẹ̀ gbọ́ ni. Wọ́n ní ó ṣe tán ó dáa pọn. Iwájú ló ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. Wọ́n ní ọmọ yẹ̀kú tí yẹ̀kẹ̀tẹ̀ kí ilé alára má bàa bàjẹ́. Tí ilé alára bá bàjẹ́ kí lọ́ọ́ máa wó máa jẹ́. Èèwọ̀ ni òkùnkùn lògbóni. Bàbá gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ jánu sọ gidi mà ni. Àwọn àgbà agún kan tá bá gbọ́rọ̀ tí mo sọ yìí wọ́n máa pé ọ̀rọ̀ ńlá ni. Tá bá wo social media tá bá wò pé ọba ìmùlẹ̀ ó ní òkùnkùn lògbóni. Òkùnkùn lògbóni àfẹ́ tó bá fẹ́ parọ́ tara ẹ̀. Àwọn tó kù báyìí wọ́n fi ń jẹun ni. Ọ̀tọ̀ náà. Wọ́n fi ń jẹun ni. Tí ògbóni bá pé igba. Tí ògbóni bá pé igba àwọn tó dìpù ní ògbóni wọ́n lè má ju 6 7. Tó dìpù ní ògbóni. Tájú ògbóni. Èèyàn mi lè ṣàwo kó tó 10 years kó tó dípò máa wo. A sì lè máa bá àwọn olùtagbè wọ́n fún ní koríta wọ́n fún ní bá wọ́n fún ní àwo kò tí lè débẹ̀ kò tí lè máa kàtà ń pè láwo. Tí wọ́n bá wo ìrìn àjò ẹ̀ tí wọ́n bá wo ìgbésẹ̀ wọn máa fi sọ pé lágbájá ẹ̀ lè jẹ́ kó máa wo. Bó ṣe jẹ́ nìyẹn. Bàbá kíní kan máa ń yà mí lẹ́nu ẹ̀yin náà lè sì lè tàn mọ́lẹ̀ sí ògbóni ìṣe nǹkan tẹ́nibọ̀dì lè dédé join. Ṣé rí ògbóni. Ṣẹ̀pá àtàṣírí ògbóni báyìí a kàn béèrè ni. Ẹkún téèyàn bá ń sunkún tó bá dèdè ògbóni máa rẹ̀ lẹ́kún. Bíi ti bò.
bí àwọn jẹ́ ìyá wọ́n ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ òun fà á ọ̀rọ̀ àwòtó tó bá ṣàwo tó bá fọ̀nà mímọ́ ṣe é tó bá dẹ̀ tọ́ bó ti yẹ kó tọ́ gbogbo kan á máa lọ déédéé má fìyà jẹ mí lògbóni o fìyà jẹ mí lọ. bẹ́ẹ̀ ni ògbóni ló ń dájọ́ ọdún tẹ́lẹ̀ kó tó ní pé bá máa dá o gbogbo ẹjọ́ tó bá ti le jù pátápátá láàrin ìlú ògbóni ló máa ń dá o gbogbo ẹnu mo fi sọ o gbogbo ẹnu kò ní mo fi sọ ẹjọ́ kò bẹ́ẹ̀. ọ̀dà ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè kékeré náà ni ṣùgbọ́n ní ńlá ni mo kí gbogbo ẹ̀yin ògbóni o ẹ mọ̀ ṣe láti Èdùmàrè láti ṣe Èdùmàrè gbogbo lẹ káàró òjìrì ní gbogbo lẹ Yorùbá ẹ mọ̀ ṣe yọ̀mọ̀ dùnmọ́ yín látijọ́ wọn ní ògbóni wọn náà máa gé orí. ọ̀rọ̀ social media ló ń sọ yìí ọ̀rọ̀ social media ló ń sọ yìí ògbóni ò kì í gé orí ẹ̀já gbé ẹ̀sẹ̀ ògbóni ò kì í gé orí tábà ń gé orí ó máa rọ lọ́jọ́ ó máa gbogbo ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ tó gbóhùn tó gbòfin ni ẹkùn lèmi abára bàtà kò sẹ́gbẹ́ tó wà lágbàáyé tí mi ò sí o kò sẹ́gbẹ́ tó wà lágbàáyé tí mo lóore ọ̀fẹ́ kò sẹ́gbẹ́ tó wà lágbàáyé tí mi ò sí kò sẹ́gbẹ́ yẹn tó wà ní gbogbo àgbáyé kò sí ẹgbẹ́ tó máa ti sọ pé ẹgbẹ́ lélẹ̀ mo wà nú ẹ̀ kò sẹ́gbẹ́ tó wà lágbàáyé mi ò sí lẹ́gbẹ́ ibo tó jẹ́ ti ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire mi ò tí ì rẹ́gbẹ́ yẹn o kò tí ì sí kò sógbóni tó wà láyé tí mi ò ṣe gbogbo ògbóni lẹ́sẹ̀ pátápátá ẹ ṣe lọ́ọ̀dù kò sógbóni tó wà lágbáyé tí mi ò ṣe èyí tó lágbára jù láwo mo ṣe àwọ̀ ọ̀pá ẹ̀kún sí àwọn tá a kò láwọ̀ ọ̀pá l'Ondo State bí a lè rí 11 ló fà á. àwọn àgbà ti lọ àwọn àgbà ti lọ kò dẹ̀ sẹ́ni tó fẹ́ ṣàwọ̀ ọ̀pá àwọ̀ ọ̀dájú ni. kí ló tẹ fi pè láwọ̀ ọ̀dájú. gbogbo àwọn èèyàn pátápátá ọ̀pọ̀lọ́ ní tábà ti sọ̀rọ̀ débi ìlú ká fún àwọ̀ ọ̀dájú ni tó bá dé gbòòrò ní kúròbòjò níbi tí kò ti ń pọmọ tí ìyá rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀ àwọ̀ ọ̀dájú ni ẹ̀jẹ̀ àfihàn sẹ́gbẹ́ kan. ẹ sì tún ṣe ṣé mi. ẹ sí. bàbá tó bí mi lọ́mọ ló fi mi ṣàwọ̀ ọ̀pá ó ti pẹ́ kò sáwó tí mi ò sí ẹyọ kan tó kù wà lè sọ láfẹ́fẹ́. ẹ má wulẹ̀ sọ. ó ṣe jẹ́ ni àdúrà gbogbo wa gùn. ẹ má wulẹ̀ sọ bàbá. ẹ̀mí gbogbo wa gùn. bàbá ẹ mọ nǹkan kan tí mò ń wò nípa yín. so ṣeéṣe ń gbà mí kan tọ́ka sí pé tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ̀lé aká lọ. ẹni tí ó fara ẹ̀ kalẹ̀ pé òun fẹ́ jà rẹ̀ kiri ṣé kò mọ̀ pé òun fẹ́ kojú ogun ni. ìjọba là ń bẹ̀rù òfin là ń bẹ̀rù amákatá lè ṣe. bíi ti bó o. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo máa ariwo tí ọmọ wá sẹ́nu wọn gbàtàn bá ń wò yín káàrí náà mọ̀ sọ ọmọ Yorùbá káàrí ọmọ Yorùbá náà mọ̀ sọ. àwọn èèyàn mọ̀ mí àwọn bàbá wa kan mọ̀ mí àwọn ìyá wa kan mọ̀ mí àwọn tẹ́lẹ̀dùmarè gbélé ayé lọ́wọ́ kan wọ́n mọ̀ mí dáadáa. ajírógun ni wá àwa ń sáfógun ọmọdèrò ń sáfógun ìwọ tó bá ti gbọ́lé tó bá jọmọ bẹ̀rẹ̀ tó bá gbọ́lé dáadáa ò lè sáfógun ogun òkú náà rírì láìláì bó ṣe jẹ́ nìyẹn. bàbá ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ni ṣoṣo ṣe ń gbà mí kankan náà ká pé tẹ̀lé a lọ wọn náà wà lára wọn. pé ká lọ kojú ogun. torí àwọn ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn ajínigbé ìṣèbọn tó rọrùn o àwọn sáǹdì ìbọn téèyàn bá fi ti gbọ́. ẹ máa gbọ́ gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ nílé ayé tí Elédùmarè dá pápátá afẹ́fẹ́ ní gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni. afẹ́fẹ́ ló ń fẹ́ sí èèyàn tí èèyàn fi ń rẹ́rìn tá fi ń tojọ́ tá fi ń rojọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. afẹ́fẹ́ náà ló jáde lẹ́nu ìbọn. ohun tó máa gbé jáde afẹ́fẹ́ ló máa gbé débi tó yẹ kó lọ. afẹ́fẹ́ àdápadà obìnrin dàwó ẹ̀. ìbáàjẹ́ bọ́ǹbù. ẹ mọ̀ pé ẹni tán bá yin bọ́ǹbù sí rí tó bá gbé fò ló máa sọ pé ó dáhùn lójú ṣùgbọ́n kò sóògùn tá a sọ pé a ní tí àwọn bàbá wa mọ̀ pé nǹkan báyìí lélẹ̀ máa ṣe nǹkan báyìí lélẹ̀ máa ṣe téèyàn ò bá ti ṣì í lò téèyàn bá ti ṣì í ṣe tó bá ti tiwọ́ sí bọ ayò ire ni bó ṣe jẹ́ nìyẹn. a jẹ́ pé tẹ́ ẹ bá wò ó ṣe báyìí ààrẹ Gani Adams ẹ mọ́ra mo ti rí mo rí bàbá mẹ́. ààrẹ mọ̀ mí dáadáa
bàbá mọ̀ mí dáadáa. dáadáa tó ni. ààrẹ mọ̀ mí dáadáa, wọ́n mọ̀ mí dáadáa. ààrẹ mọ̀ mí. ààrẹ Gani Adams náà dáadáa. ààrẹ mọ̀ mí, bàbá mọ̀ mí dáadáa. Ìbà Gani Adams wọ́n mọ̀ mí dáadáa gan. wọ́n mọ̀ mí bó ṣe jẹ́ nìyẹn. ṣé bó lẹ wò tí tájọ bọwọ́ tájọ jókòó. mo rí wọn àjọ jókòó sẹ́gbẹ̀ẹ́. mo rẹ́yìn àti wọn. wọ́n mọ̀ mí dáadáa bó ṣe jẹ́ nìyẹn. bàbá ẹ dákun kíní kan ń bà mí lẹ́rù pa yín wọ́n ní tá a bá délé yín gbà mí ẹlẹ́mọ̀ sọ̀rọ̀ ní ilé àsìní rẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀yin náà làwọn wò tẹ́ ń sọ̀rọ̀ yìí. ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. gátà gbọ́nù wọ́n ní bẹ́ẹ̀ bá dé ọ̀dọ̀ yín wọ́n ní ẹ sì máa sọ̀rọ̀ ní ilé àsìní rẹ̀ ti ń sọ̀rọ̀. orí ọ̀fẹ́ Ọlọ́run ni. níbo lágbára ti bẹ̀rẹ̀ tó bá wọn. lórí ẹ̀ lè sọ pé gbogbo ẹ̀ náà lẹ bá ń lé. mo bá nílé mi kò sẹ́ni tó lè sọ pé mi lọ sáìn ní ọdún kan lọ́dọ̀ òun pé mo wá kọ́ṣà o. ẹ lọ ṣe túlẹ̀. mi ò ní agbára tí mo ní agbára òkú ọ̀run ni o. bíi ti bò ó. agbára bàbá tó bí mi lọ́mọ àlè mi lọ. sáńtẹ̀lé ni. kò sígbà tó ń tẹ̀lé ó wà lára mi mo ṣe wà. ó wà lára mi. gbogbo tí mo ní pápátá bàbá mi lónìí. àwọn aláṣepọ̀ lónìí. gbogbo ìrìn àjò mi àwọn lónìí. àwọn ló ń tẹ̀lé wọ́n dẹ̀ mọ̀ pé mi ò lè kọsẹ̀ èèwọ̀ ni. ọ̀dà tá a bá wà wò. orí gbogbo ohun tó ń fi sílẹ̀ gbogbo ẹ̀ ni mò ń tọ́jú. ẹ filẹ̀. láyé mo máa ń náwó sóríṣà ju ara mi lọ. alásìkò sì máa bá yín sí. a máa bá mi ṣe tèmi àṣẹ. bàbá tẹ bá wà wò dáadáa ṣé wàá ṣeé ṣe nílẹ̀ Yorùbá tá a wà yìí bàbá kan wà náà mú ọba wọn du ọba lọ́rùn tó yẹ kó máa rí bẹ́ẹ̀ ọmọ ọba bí ọ̀gá. ọba tó bá jẹ ọba tí ò bá fi ti ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan tí ojú ẹ̀ rí nǹkan tó bá yẹ kójú ẹ̀ rí ojú ẹ̀ rí. ẹ mọ̀ pé àwọn ọba kan wà kan tó jí làárọ̀ wọ́n bọ Ọ̀fà wọ́n bọ Ọ̀rúnmìlà mo fẹ́ jáde gba Ọ̀rúnmìlà mo fẹ́ jáde o báyìí ni o irú ọba bẹ́ẹ̀ ò lè níṣòro bọ̀ ó jí làárọ̀ kò tó gbé báyìí dání ní orúkọ Jésù ẹni tí òun dárúkọ ẹ̀ tó jẹ́ bọ́n ṣe bí Jésù bẹ́ẹ̀ náà ṣe bí bàbá tó bí ẹ lọ́mọ èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ òun lòun ké pè láàárọ̀ ẹ mọ̀ pé Jésù àti Èṣù àti Ògún àti gbogbo àwọn kíní ẹ mọ̀ pé wọ́n wá sílé ayé ni Jésù tó ti kú ní 33 years láti sọ pé ó máa jíǹde ọjọ́ wo ni Jésù fẹ́ jíǹde adẹ́dá ló dá gbogbo wa Lédùmarè ò ní jẹ́ ká ní ṣe sọ adẹ̀ ní ṣe rìn ayé ò ní rí wa mú tí àwọn ọba tó bá fi ti ṣẹ̀ṣẹ̀ rí pé a máa lọ rí a máa bọ̀ rí kò ní sí kankan abẹ́rẹ́ alọ́kọ̀nà okùn tó dé. lọ́kọ̀nà okùn tó dé. ìtìjú ńlá ni nǹkan sọ pé wọ́n gbé ọba. wọ́n á dùn lọ́bẹ̀ lọ́rùn. wọ́n á dùn lọ́bẹ̀ lọ́rùn. àbẹ́ mú ọkọ bá àtìyàwó ẹ̀ kan lọ́nú gbó pẹ̀lú ọmọ ọ̀dọ̀. ànírìn ìfẹsẹ̀ sí o a máa lọ rí a máa bọ̀ rí kò jù bẹ́ẹ̀. ọ̀dà bàbá tá a bá ní ká wò dáadáa lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀sìn generally látòkè àtilẹ̀ bàbá ṣe máa lọ ṣọ́ọ̀ṣì. ẹni ṣé mo máa ń lọ. ṣe máa lọ ṣọ́ọ̀ṣì. bí o máa kàn máa ń pè ní ṣọ́ọ̀ṣì. kí ló dé. táwọn èèyàn mọ. ẹ mọ̀ pé téèyàn bá wà nílé tó bá ń gbàdúrà sí Elédùà gbọ́ àdúrà rẹ̀ ju bí tá ti ń pariwo. ìwọ ẹjọ́dọ̀ mi sì ẹ fẹ́ gbèrè kankan lọ́wọ́ mi ẹ kàn kígbe mọ́ mi pé kí fún yín nìkan ṣe ó pọ́sibú. láíláí. yóò lè fún yín. ẹ̀rọ bá mi sọ̀rọ̀ tó bínú bí kábíyèsí ẹ jọ̀ọ́ mo fẹ́ lo sílè kan. pẹ̀lú dọ̀bálẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀. kí ala máa múlẹ̀ ọ̀rọ̀ oore ló máa ń yọ bì lápò ọ̀rọ̀ agídí á máa yọ àdá àwọn àdàrẹ́ máa pè ní pẹ́kún. àti ìdà. ìdà àwọn náà pè ní pẹ́kún ìdà. lóní yọ lápò. yòòbó yìí jẹ́ nìyẹn. àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n ń pariwo mọ́ Ọlọ́run wọn ni ariwo ni téèyàn bá wà nílé tó bá bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ á dá lóhùn kéèyàn ra jòkó nílé kú bọ́lọ́run sọ̀rọ̀ wọ́n Lédùmarè wọ́n ló dá mi ìkàn báyìí lèmi fẹ́ ìkàn báyìí lèmi Ọlọ́run á dá lóhùn. ọjọ́ wo ni inú yín ti dùn jùlọ nínú ìṣẹ̀ṣe tẹ wo kò tẹ wo lẹ pé alásìkò ẹ mọ̀ ṣeun. tí n bá ṣọdún Ògún inú mi máa ń dùn Ògún àjọbọ. Ògún onírè. inú mi máa ń dùn. òfin kan sọ́kò òfin kan yẹ ẹnẹ garaga. ẹ wo tí n bá ṣọdún Ògún àwọn tó máa ń tẹ̀lé mi ju wọn máa tó 3000. tẹ bá ṣọdún Ògún. láti bí dé junction yẹn tó bá méyàn wá aṣọnù àyàfi tó bá máa fi fóònù máa lé ń bó ló wà lọ dúró sí ilé báyìí máa bá ẹ ń bẹ̀ àgbáyé ló máa bá mi ṣọdún Ògún dẹ̀rẹ̀. Ògún àjọba àgbáyé ló máa bá mi. jọ ìnínú yín máa dùn jùlọ. inú mi máa dùn kò séèyàn tó máa dúró tó bá wù ẹ̀yìn báyìí tó bá wù àwọn èèyàn lọ èmi nìkan kí n dúró kí n wù èèyàn lọ báyìí ká wù èèyàn lọ wá wò pé Elédùmarè mo máa dúpẹ́ o ọpẹ́ ni ayọ̀pẹ́
tó bá ti ń yọ kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ kódà njó wa lọ́lọ́run wá dé sínú ayé yín kò finally sígbà tọ́lọ́run ò dé sínú ayé ní tọ́kàn ojoojúmọ́ dé finally tí gbogbo nǹkan wá yàtọ̀ sí tìgbà kan torí kìí ṣe bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ rí. ọjọ́ kan náà ni ọjọ́ kan náà ni ìgbà wo ni lọ́kàn dé finally kò sígbà tọ́lọ́run kò dé final kò tí ì dé tán ọlọ́run ṣe ń bọ̀ ni kò tí ì dé tán ọlọ́run ń ṣiṣẹ́ ẹ̀bọ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú adúrú mọ́tò tí ń bẹ́ ń ta yìí. ọlọ́run ti dé ọlọ́mọ ṣì ń bá mi ṣeré ni tọ́lọ́run bá sọ̀kalẹ̀ tó bá débi ẹ̀ rí tó bá débi á rí. tẹ́lẹ̀dùmarè bá sọ̀kalẹ̀ ṣùgbọ́n Elédùmarè ń ṣe àwọn adẹ́dá alálẹ̀ ń ṣe o ọba tó bá ti jí láàárọ̀ tí ìyàwó àtọmọ bá ti jí tó bá jẹ tó bá mu. Agídí máa lajà wo Ilé Ifẹ̀ o àwo nígbàwo nígbọ̀wọ́ àfàìgbàwo nígbọ̀wọ́ o àwo àtẹ àwo àyà. ẹ̀yọ́nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára tó bá wá nídìí oògùn ẹ̀yọ́nú everybody ló gbọ́dọ̀ ní kò ní pé báyà pé mo jẹ́ kristẹni mo jẹ́ mùsùlùmí oníṣẹ̀ṣe ni torí ẹ̀yọ́nú yẹn ló máa jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá wàá máa lò ó tó bá wá nílò rẹ̀ pè mí o tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe tán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ á pa ẹ́ lára o pè mí now àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn aráàlú òyìnbó nílò àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ́nú ẹlẹ́ẹ̀kejì ó ní oògùn ọ̀wọ̀ tó dájú ó pe kẹ́ni kan ní ọ̀wọ̀ tó dájú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ nílò rẹ̀ ẹ̀yọ́nú ọ̀wọ̀ tó dájú àti atúdè ṣẹ́rí atúdè yẹn pàápàá jùlọ ìwọ tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ tó bá ní atúdè tó bá ń wẹ àwọn ọṣẹ atúdè yẹn gbogbo nǹkan tó bá fi dì ọ́ tàbí tí wọ́n bá jẹ́ nǹkan ṣòro yóò ti máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ́nú à ń lo atúdè à ń lo ọ̀wọ̀ yóò ti máa yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó bó ṣe pàtàkì tó yóò ti máa yé wọn. now ìwọ tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ́nú o gbọ́dọ̀ lo atúdè o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sí ara bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú atúdè àti ọ̀wọ̀ tó dájú sára pè mí mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé kò sẹ́ni kankan tó pè mí tí mo send nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀ torí wípé ibi tẹ́mi yóò ti bẹ́ẹ̀ mú yóò yàtọ̀ síbi tí wo ti mú yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ta wa. ojú tó ń wò mí àti tí tó ń gbọ́ mi nǹkan kan ò ní ṣe yín o kò ní ṣẹ̀mí yín o torí ikú kan kì í pa kéré àrùn kì í ṣe kínú ikú kan kì í pa òfò ọmọ òrìṣà gbogbo wa pátápátá àti dọ́mọ òrìṣà ikú ní pa wá o àdúrà gbogbo wa gbà o. bàbá ẹ rẹ́rìn. ire ni. bẹ́ẹ̀ ni ire bàbá ni. ta ni wọ́n ń pè ní olúayé ògbóni. olúayé ògbóni èmi náà ló wà wájú yín èmi náà ni olúayé ọba ògbóni ìmùlẹ̀ ìtẹ̀síwájú fraternity worldwide àpé méjì wọn à nífẹ̀ẹ́ lómi ìrọ́pò wa ò ṣe wọn àdẹ̀ nífẹ̀ẹ́ lómi ṣe mí bẹ́ẹ̀ lẹ́yìn náà wọn à nífẹ̀ẹ́ lómi ṣe mí èmi ni ọba Dr. Gbọ́láni Awóníyì Òjó tí mo jẹ́ olúayé ìmùlẹ̀ ìtẹ̀síwájú fraternity worldwide ọba Alébíoṣù ọba Fòtítọ́gbadé àkọ́kọ́ ìjọ abíjọ ayọ̀ abáyọ èmi náà ni. àwọn èèyàn tí ń fún wa ní ìròyìn yín mo wá wò pé bíi pé kákan dé bíbá kákan bẹ́ níyẹn tí ẹnu ọ̀nà nígbà. kékeré ata kò ṣeé fi bọ́jú ilé ayé la bá aṣọ ńlá kọ́ lèèyàn ńlá kéèyàn tó pàdé mi ní social media amúra o amúra àwa ti kúrò ní ká máa ta gúrúgúrú ká máa ta ẹ̀pà iṣẹ́ yìí abanilé ni abáláyé abanilé ni apá ọ̀tún mi ìṣẹ̀ṣe ni apá òsì mi ìṣẹ̀ṣe ni bàbá mi ìṣẹ̀ṣe tìyá ìyá mi ìṣẹ̀ṣe ni mo bá nílé ayé ni àgbà tó bá dẹ̀ ti lómi inú kì í dún kì í pariwo bó ṣe jẹ́ nìyẹn àjùjáńjálá bí ẹran náà mọ̀ Elédùmarè ló gbé wa síbẹ̀
bó ṣe jẹ́ nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ fíìmù tẹ́ ti ṣe níbo ni ìrìn àjò ayé yín ti bẹ̀rẹ̀ nídìí iṣẹ́ páǹsì ṣé tẹ́ bá ti ẹ̀ wò bàbá ẹ̀rù ibà ń gbà mí ni torí àwọn kan sọ̀rọ̀ wọ́n lẹ́rù ara yín gan ẹ̀rù ara yín gan máa dá báyìí nígbà míì. ẹ̀rù Elédùmarè tó bá ẹ̀rù Elédùmarè tó bá kò síbi tá ti máa gbórúkọ mi ẹ̀rù gbọ́dọ̀ máa bàyàn torí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣẹ̀ṣe tí mo gbé dání mo gbé dání láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní mi ò dẹ̀ tí rí kọsẹ̀ rí ọlọ́jọ́ ìní ò ní jẹ́ ká rí kọsẹ̀ rí ìṣẹ̀ṣe ó jẹ́ ohun tí ó dá téèyàn bá ti tọ̀ bó ṣe yẹ kó tọ̀ tí ò bá ti ṣe ayédèrú tó bá tọ̀ ọ̀nà bó ṣe yẹ kó tọ̀ torí ẹni tó bá ti mọ̀nà ní máa ń tọ̀ ọ́ ẹni tó bá ti mọ̀nà ní máa ń tọ̀ téèyàn bá tọ̀ bó ṣe yẹ kó tọ̀ ẹ̀mí ẹ̀ máa gùn ìrìnàjò ẹ̀ bíi májíìkì ló yẹ máa jẹ́ lójú àwọn ọmọ aráyé orí ló wí ilẹ̀ ló wù ipò tí mo wà yìí Elédùà Adẹ́dàá ló gbé mi síbẹ̀ mo wà láṣojú aṣojú Olúayé Ògbóni laborigin yẹn Adétóyèṣe ọba Adétóyèṣe Abdullahi Ọlákísàn kí àwọ rẹ̀ kó jẹ mí nímú kí rẹ̀ kó jẹ ní tí ọpọ́n ibi tó kọ síwájú ò ní bàjẹ́ ẹ̀yìn tó fi sílẹ̀ náà òrìṣà kì ò ní jẹ́ ó bàjẹ́ o nǹkan kan ò ní ṣe bí ẹ̀ kò ní ṣe àwọn ará ẹ̀ bọ̀ èmi mo ti dágbó mi lẹ̀ kó tó di pé ó sílẹ̀ wò kó tó di pé ó sílẹ̀ mo ti dágbó tèmi lẹ̀ ìmùlẹ̀ ìtẹ̀síwájú ti wà kó tó di pé ó sílẹ̀ mo wà láṣojú ẹ̀ lọ́dún 9 ọdún 9 mo fi wà láṣojú Adétóyèṣe Abdullahi Ọlákísàn ìrìn àjò Ògbóni àwa náà bá ń lé ni ìrìn àjò Ògbóni a bá ń lé ni Àtinúkẹ́ là wà Àtinúkẹ́ ni wọ́n bí wa sínú ẹ̀ ni òrìṣà wọ́n bí mi sínú ẹ̀ ni Ifá ni wọ́n bí mi sínú ẹ̀ ni gbogbo ọ̀tún òsì mi olórìṣà ni gbogbo ìrìn àjò mi tọ̀tún tòsì olórìṣà ni ní inú ilé tá wà ilé olórìṣà ni ẹ bá wo ọ̀tún àwa náà ti ní pálásì oríṣiríṣi òkú tẹ́lẹ̀dùmarè táwọn onílẹ̀ ti kólé wa lọ́wọ́ ìgbárùmọ̀lẹ̀ ò ní jẹ́ ó bàjẹ́ alálẹ̀ ò ní jẹ́ kí nǹkan kan ṣe mí kò ní ṣàwọn ọmọ ilé tá wà yìí ayé sì mọ̀ pé ilé òrìṣà ni bàbá tó bí mi lọ́mọ ló ní ilé tá wà yìí ilé tá wà yìí bí mo wọ̀ pè bí sí ibi tí mo wọ̀ pè bí sí la wà yìí ibi ilẹ̀ tí wọ̀ pẹ̀ bí ibi gangan ni mo wọ̀ pè bí sí àwa náà àti ní 2 3 4 àti nílé bí mélòó kan lélẹ̀ lórí ilé tó wà wájú àwa la ní àní káàkiri kí Elédùmarè kó lọ́ra ẹ̀mí wa ẹ̀bẹ̀ ni mo kàn fẹ́ bẹ̀ àwa ọmọ Káàárọ̀ Oòjíire ìṣẹ̀ṣe wa ká gbé dání òrìṣà ò ní kẹ́jẹ́ ká fi ọwọ́ sí jíwèé lé bàbá wa ẹ̀sìn ẹlẹ́sìn ni ìgbàgbọ́ ẹ̀sìn ẹlẹ́sìn ni ẹ̀sìn àwọn mùsùlùmí ni ẹ̀sìn ẹlẹ́sìn ni ilẹ̀ Káàárọ̀ Oòjíire Ifá ni tiwa òrìṣà ni tiwa àwọn òyìnbó ló dé tá mú oríṣiríṣi tá fi gba nǹkan lọ́wọ́ wa téèyàn bá wò tá bá wò ọ̀tún tá bá wò òkè òkun báyìí èèyàn rí i pé àwọn òyìnbó náà wọ́n ti ń ṣe fá wọ́n ń tẹ fá o òyìnbó ti ń gbégún o gbogbo nǹkan ìní wa ilẹ̀ Kóró Jíire òun náà kó dání lọ ṣùgbọ́n àwọn alálẹ̀ ti gba nǹkan padà fún wa kò sílé mẹ́wàá tó máa wà kò sílé tẹ́ máa wò báyìí nílẹ̀ Káàárọ̀ Jíire ẹ máa róníṣẹ̀ṣe ńlẹ̀ yẹn. bẹ́ẹ̀ni bó tilẹ̀ wù kó kéré mọ́ oníṣẹ̀ṣe máa wà ńlẹ̀ yẹn láti bí ọdún 5 sí pété wà yìí àwọn onílẹ̀ ti ń gba nǹkan wọn padà á dẹ̀ ṣe àárọ̀ wá lọ́rùn ẹni tí ó bá ti tọ ọ̀nà ní ọ̀nà tó yẹ kó tọ àwọn alálẹ̀ máa dúró tì í bó ṣe jẹ́rìí. kí ló lè bà yín lẹ́rù bàbá tán ni bàbá ń sá lọ ẹ fi tọmọ lẹ̀ kò sí nǹkan kan tí ó sọ mọ́ ká fi tọmọ sẹ́gbẹ̀ẹ́ kí ló lè bà yín lẹ́rù.
ẹ̀yin náà ṣe ha èmi náà ṣe. Olódùmarè ò ní jẹ́ ká pàdé ohun tó máa bà wá lẹ́rù. bí nǹkan wo ló lè bà ẹ́ lẹ́rù. Ah. mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa. Kò sí ohun téèyàn máa rò jù pé Elédùmarè ò ní jẹ́ ká rògùn àṣìṣe o. bíi ti bò ó. Èmi dẹ̀ ń bẹ Ọlọ́run lọ́wọ́ ẹ̀, mo ń bẹ Gbárùmọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀, mo ń bẹ Fá lọ́wọ́ ẹ̀. Mi ò rí kan tó lè bà mí lẹ́rù tèmi lè sá. ṣé Fúlàní ò lè jí ń gbé. ẹrù lọ pàápàá jùlọ bòròrò ajínigbé. Kò ṣẹlẹ̀ nílùú ìrí. ẹlẹ́yìn kẹ́ẹ̀kan máa lọ́kàn wá jí ń gbé. nǹkan wa náà ti jí kábíyèsí gbé. Ìka kan ò kì í mú ọmọ ayò. Ìka kan ò kì í mú ọmọ ayò. Kò lè ṣeé ṣe. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. Èèwọ̀ ni. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. Ìrìn àjò èmi ọba Alébíoṣù. Ní iṣẹ́ ru Fúlàní. bíi ti bò ó. mo fẹ́ kẹ́ fi gbogbo ẹnu sọ tọ́lá àwọn èèyàn ti sọ ọ̀rọ̀ fíìmù yín fún wa o. Àgbáyé mọ̀ pé mi iṣẹ́ ru Fúlàní. Àwa iṣẹ́ ru kìnnà kò sígbà tẹ́mi rìn. Gbogbo ẹnu mo fi sọ kò sígbà tẹ́mi rìn o. Tí mo bá rí ìrìn àjò gbóni bí mo lọ Ìbò ni àbí mo lọ Èkó lọ Àbújá ni mo máa ń sọ fún dírẹ́bà mi ó yá máa lọ wájú àwọn mọ́tò tó kù lẹ́yìn ẹ máa tẹ̀lé mi. Ìkọ́ kan kì í kọ́ bálá ìkọ́ ìkéjì lọ́nà. Fúlàní ò lè dáàbò mi lójú ọ̀nà. Èèwọ̀ ni. èèwọ̀ ni. Èèwọ̀. yóò ní nǹkan kan tẹ́ gbẹ́kẹ̀lé. Àwọn Gbárùmọ̀lẹ̀ la gbẹ́kẹ̀lé. Ìgbárùmọ̀lẹ̀ àwọn tẹ́lẹ̀dùmarè kúlé ayé lọ́lọ́wọ́ la gbẹ́kẹ̀lé. Ẹ mọ̀ pé tí àwa bá fẹ́ jáde ìrìn àjò a máa pe Gbárùmọ̀lẹ̀ a máa pe Elédùmarè pé àwa ń jáde o. Eégún lé mi tẹ̀lé mi, òrìṣà lé mi tẹ̀lé mi o. Ẹ̀ǹdé o. Ojú kan kì í tí ní alẹ́ o. Àyún lọ àyún bọ̀ lọ́wọ́ ń yẹ èmi ń lọ ọ̀tá o. Ikú tó bá ń bẹ lọ́nà kó para mọ́ o. Àrùn tó bá ń bẹ lọ́nà kó para mọ́ o. Àwa máa lọ rí a máa bọ̀ rí. Ìgbà Fúlàní kò lè dùn fún mi lójú ọ̀nà. Èèwọ̀ ni. sáwà tí ìlú ọjọ́ kan débi pé yóò tiẹ̀ fẹ́ lé ń gbòòrò. láti ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ ti gbé dání. Tí táwọn èèyàn bá sọ láwọn tí ó ń wò mí báyìí lẹ́ni tó bá mọ̀ mí dáadáa láwọn tó ń wò mí lẹ́ni bá sọ pé ọba Alébíoṣù láti Ìdànrè wọ́n mọ̀ pé èmi nìkan ò lè mí èmi nìkan ò lè mí àwa máa rìn láàárọ̀ a máa rìn lọ́sàn-án ọmọ ò lè láyé ò gbà ibi gbogbo ló gba lágbára o kò síbi tí àwa ò lè wọ kò sí ìlú tá a lè dé kò sí jàǹdùkú tó lè dùbù mi lójú ọ̀nà. ẹ ń fi gbogbo ẹnu sọ. Gbogbo ọmọ tí alápèní bá ti kó lọ yóò kó padà. sàtìrìjọ tó fẹ́ ṣẹlẹ̀ rí. Èèwọ̀ ni mi ò rìn kí n pàdé wọn wọn rìn kan pàdé mi ṣóṣó méjì ò kí n fojú kan ara wọn. níjọ́ tó máa fojú kan ara wọn kí ni ó ṣẹlẹ̀. Gẹ́gẹ́dẹ́ ògbìn náà gbẹ̀gẹ́dẹ́ ògbìn náà kọ̀ǹgọ́ á sọ kékeré la wa o Elédùmarè kó dà wá lágbà kékeré ata kò ṣe fi bọ́jú kékeré ata ò ṣe fi bọ́jú ohun tó ń gbénú mi ó ju ọjọ́ orí mi lọ. ẹnìkan ti ròyìn yín fún mi lónìí ẹ̀rù sì bà mí ẹni ẹ mọ lọ́dọ̀ ló ayé. ohun tó ń gbénú mi ju ọjọ́ orí mi lọ àwọn adẹ́dà ló ń gbénú mi o àwọn Gbárùmọ̀lẹ̀ ló ń gbénú mi gbogbo ìrìn àjò mi èmi kọ́ mo máa ń ṣe gbogbo nílọ mi bíbọ̀ mi ọ̀tún mi iwájú ni èmi kọ́ mo máa ń ṣe àlálẹ̀ ló máa ń bá mi ṣe. ọjọ́ wo ló bá ẹ lẹ́rù jùlọ láyé débi pé ẹ wò báyìí omi fẹ́ jábọ́ lójú yín. ọjọ́ àti sùn náà ló máa ń bà yàn lẹ́rù. bíi ti bò ó. ọjọ́ àti sùn ni kéèyàn dàgbàdàgbà tó bá wo gbogbo kan tó bẹ́ ńlẹ̀ tó bá wo gbogbo ìrìn àjò tó bá wojú ọmọ tó bá wo àwọn nǹkan kan tó ti ṣe lẹ́yìn ọkùnrin tí ò bá ti ronú ọjọ́ àti sùn alágbára tí ò bá ti ro ọjọ́ àti sùn iṣẹ́ alágbára kò rántí ọ̀la. Èní tẹ́ ń wò yìí ó ti ju àná o. Bẹ́ẹ̀ni. Èní ó ti ju àná. Ọ̀la ṣì ń bọ̀ wá ju èní o. Elédùmarè gbogbo nǹkan tá a bá máa ṣe nílé ayé òrìṣà òkè ò ní jẹ́ ká kábàámọ̀ láyé àní bá wọn sunkún o. Ọjọ́ àti sùn nìkan ló lè bá ẹ lẹ́rù. Bẹ́ẹ̀ni. A jẹ́ pé ẹ kú ònú sẹ́ẹ̀tì àwọn oníṣẹ̀ṣe tẹ́nìkan sọ pé lọ jókòó. Ìgbéraga ni ìgbéra ṣánlẹ̀ o ṣùgbọ́n oníṣẹ̀ṣe tó máa ní pé kí n lọ jókòó
àwọn bàbá ṣe wà wájú táwọn jẹ́ bàbá wọn ìyá wa ṣe wà wájú o torí àti láwọn àgbàlagbà níwájú torí àwọn náà ló ń fún wa lágbára àwọn náà lágbẹ́kẹ̀lé ṣùgbọ́n oníṣẹ̀ṣe tó máa lọ ní pé alẹ́ bí oṣù níbo ló fẹ́ gbà irú ìyìnra ẹ̀ lọ́bẹ̀ ìgbéraga dẹ̀ rèé nígbéra ṣánlẹ̀ Elédùmarè ló yìn ẹ́ lọ́wọ́ kò fẹ́ sí. Elédùmarè ló yìn ẹ́ lọ́wọ́. ọ̀dẹ̀ já wò àwọn orílẹ̀-èdè wo lẹ ti dé rí. àwa náà a ti rìn díẹ̀ àti jáde. kọ́pọ̀lọpọ̀ mọ̀ pé ẹ ṣe oníṣẹ̀ṣe olóòrùn. àwa náà ti jáde àgbáyé náà mọ̀ pa ti jáde. ìrìn àjò mi kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Ghana. àti dé Ghana. ẹ̀ẹ̀kejì mo wọ Dubai mo lò oṣù 3. ibi tá à ń gbìyànjú àti lọ lọ́wọ́ k'Elédùmarè kó jẹ́ kó bọ́ sí. ọ̀dẹ̀ mọ̀ wulẹ̀ sọ lórí kámẹ́rà. bó ṣe jẹ́ ni. kí ayé mọ̀ ọmọ yẹn. kí gbarúmọlẹ̀ jẹ́ kó bọ́ sí bó ṣe jẹ́ náà nìyẹn. ọ̀dà tẹ́ bá wà wò dáadáa ẹ̀yin gòkè ẹ̀rù ara yín ìbá ìgbà mi. ọkùnrin tí àwọn yẹn ti ròyìn yín ni. ọkùnrin tó bá jẹ́ alágbára tó bá sùn alágbára kì í fi gbogbo ara sùn. ṣó ti ṣẹlẹ̀ rí ni. kò dẹ̀ ní ṣẹlẹ̀ abẹ́rẹ́ àlọ́ kọ́nà okùn tó dí àwọn tó nílé ayé bá wa pa gbogbo ìdọ̀tí ikú ni àrùn ni àwọn tó nílé ayé bá wa pa má pò wájú wa. àṣẹ. gbogbo ara mi gbogbo ara mi gbogbo ara mi adére ni gbogbo ara mi náà kèké ogun ni. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. mi ò ní nǹkan kan mi ju ìṣẹ̀ṣe lọ. ojúmọ́ kan oògùn kan ni tèmi bá sùn mo máa ń gba nǹkan ohun tí mi ò bá mà lójọ́ sàn tó bá dòru máa gbà. bí ti bò. wọ́n máa fún ẹ lójú oorun. ẹni tí ò bá ti ṣe bìtà sí bàbá tó bí lọ́mọ kò sí ohun tó béèrè lọ́wọ́ bàbá ẹ̀ tí ò ní fún. agbára tí mo gbẹ́kẹ̀lé adẹ́dàá alálẹ̀ mo gbẹ́kẹ̀lé mo tún gbẹ́kẹ̀lé bàbá tó bí mi lọ́mọ. èmi mi kan ò lé mi mí. ṣé bàbá yìí ṣe wà láyé. bàbá ti lọ. káwo rere kó jẹ mọ́. ọdún tá a wà yìí ló pé 29 years tí bàbá ti lọ. ọ̀dà sóbìnrin ti gbé ń ṣubú rí. mo fẹ́ kẹ́ ronú lọ torí oníṣẹ̀ṣe tó bá lóbìnrin ọ̀fẹ́ gbé ń ṣubú. ó ti pẹ́ tí mo ti ń ṣe interview ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fẹ́ lójú ní ọ̀sọ̀ pé obìnrin gbé ń ṣubú. ẹ ṣe atakóró ni wọnú àdó. kò lè gbọ́mọ rẹ̀ wọ́ o. oníṣẹ̀ṣe tí ò bá fẹ́ kó obìnrin gbé òṣùbù tó bá lágbára 5 tó bá lágbára 6 ẹyọ kan ni pé kó jẹ́ kí obìnrin mà. gbèsè bò wọ́. kò sẹ́ni tí obìnrin ò lè mú. Elédùmarè ò ní jẹ́ kọ́wọ́ ayé bà wá. obìnrin ló bí wa obìnrin lágbára jọkùnrin lọ. bẹ́ẹ̀ni. obìnrin lágbára jọkùnrin lọ obìnrin ló bí wa ṣùgbọ́n tó bá ti rin ọ̀nà tó tọ́ tí ò bá ti fi gbogbo ara tí ò bá ti da gbogbo ara dé obìnrin kò sí kankan. ṣó ti ṣẹlẹ̀ rí. bàbá mo fẹ́ kẹ́ ẹ ro ni àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ látara yín tọ́pọ̀. obìnrin tó máa ronú débẹ̀ ajókòó aronú mi ò lè ti pàṣẹ obìnrin ṣubú obìnrin ò rò pẹ̀lú mi rí. gbogbo ẹnu mo fi sọ ẹ mà pé gbogbo àgbáyé ló ń gbọ́ gbogbo tí mo sọ. gbogbo wọn ń gbọ́ wọn ń wò yín ọ̀pọ̀lọpọ̀ wọn ti tẹjú mọ́ báyìí náà ṣe tán wò yín. gbogbo àgbáyé ló ń gbọ́ gbogbo tí mo sọ kò sí kò ṣẹlẹ̀ rí mi ò dẹ̀ ní rí. àṣẹ èmi náà bá yín ṣàṣẹ. mi ò ní rí ẹ̀yin náà ojú tó wò mí ò ní rí kọsẹ̀ obìnrin o. èmi náà bá yín ṣàṣẹ. lórí obìnrin ló bí wa ẹni tó bá ti jí láàárọ̀ kùtù kó máa mú tobìnrin ṣe. obìnrin ló ń pa ni obìnrin ló ń la ni má tẹ́jú obìnrin mọ́lẹ̀ ohun tí agbára ẹ̀ ò bá ti gbé má sọ fún obìnrin kó má ṣe fún. lẹ́yìn yẹn oníṣègùn òkè bóbìnrin jà. sọ bẹ́ẹ̀. oníṣègùn òkè bó tó bá fẹ́ ìyàwó tó bá fẹ́ mọ́ wàá filẹ̀. ó má bá tiẹ̀ lọ. má lọ. kò dẹ̀ sọ oníṣègùn tó bá ti bóbìnrin jà pé má pe nọ́mbà òun mọ́ o. ìwọ máa rìnrìn àjò pátápátá títí ayé máa fi pẹ́rẹ́ má pe òun mọ́. àti ṣubú ọkùnrin náà ló máa wá kiri. tó o bá nífẹ̀ẹ́ sí ẹ máa pera yín. ṣé àlàáfíà ẹ kú ọjọ́ mẹ́ta o báwo ni ṣé gbogbo ẹ̀ ń dún o kí ló fẹ́ tó bá ní nǹkan tó béèrè lọ́wọ́ ẹ̀ tágbára bá gbé fún un kò sí ọgbọ́n tí ò ní máa fi ṣàdúrà ẹ̀ lójoojúmọ́.
mi ò rí kọsẹ̀ obìnrin mi ò dẹ̀ ní rí bọ̀ ní pàdé ẹ̀ torí mo máa ń fi obìnrin ṣe o èmi fẹ́ràn obìnrin púpọ̀ gbogbo ìrìn àjò mi láyé mi nínú ògbóni nínú gbogbo nǹkan àwọn àgbàlagbà mo fẹ́ràn àwọn àgbàlagbà téèyàn bá ti ń kọjá 60 70 mo fẹ́ràn wọn pọ̀ àwọn náà ló máa ń fún yàn ládùúrà àwọn náà ló máa ń jẹ́ kó lálùyọ àwọn náà ló máa ń jẹ́ kó rọ́nà lọ. má ṣàdéhùn fóbìnrin tó o bá ti ṣàdéhùn fóbìnrin o lè ṣubú o lè bá torí obìnrin ṣubú láyé. mi ò pàdé ẹ̀ rí mi ò rí mi ò dẹ̀ ní rí. gbogbo obìnrin tí mo ti ń pàdé gbogbo obìnrin tí mo ní wọ́n máa ń gbé mi ní ojú ò gbọ́dọ̀ tiẹ̀ kábíyèsí báyìí ní ojú ò gbọ́dọ̀ tiẹ̀ ìrìn àjò báyìí ló máa rìn bó ṣe rí nìyẹn. bàbá sóògùn wà ẹ pé béèrè tó lé ni. ẹni tó bá sọ pé kò sóògùn kò tí ì ráyé rí ni. bẹ́ẹ̀ ni. oògùn wà abẹ́nú gọ̀ǹgọ̀ oògùn wà àgbáyé mọ̀ pé oògùn wà mo ní. ẹ sá sọ pé ẹ ní. Ògùn àìdánilójú la fi ń fi gbárí pẹ̀lú akọ. Àgbáyé mọ̀ pé mo ní. Gbogbo àgbáyé mọ̀ pé lóògùn. Kò sẹ́ni tí ẹni tí ó bá ti gbórúkọ mi àbẹ́ni tó bá mọ̀ pé mo ní. Mo bá ń lé ní ṣe pé bí èmi ti bàtà ẹdẹ bí ẹrẹ àkáǹtì kankan lórí tébùlù. Àkáǹtì bó o. Mi ń ṣe ògùn mi ń ṣe babaláwo tó máa ń kọ lágbé àkáǹtì pé àkáǹtì tó ń bá ń lé mi ò ṣe rí o. Mo ń sọ nílé mi lákùrẹ́ o nídẹ̀rẹ̀ ń bí o níbi tá a wà nílé mi ń bí o nílé mi ń gbòòrò lọ́hùn kò síbi tá kan ti wà mi ò ní rí. Ẹ dé ilé babaláwo mi yàrá kan ti agùntélé níbi tí mo jókòó yìí màá jíwèé ogun 200 ó lé. Ẹ tún béèrè dáadáa I ṣe for son of Ìdànrè kingdom ẹ béèrè lọ́wọ́ ẹ sọ fún yín pé ọkùnrin tẹ́ ń wò yẹn kò lákàntì ògùn. Àwọn náà náà wá wá wọn ní ká wá bá wọn dákó èèyàn méjì ọ̀dọ̀ yín ní àmọ́ ọ̀bọ̀. Ẹ béèrè lọ́wọ́ wọn the Lisa of Ìdànrè kingdom bàbá Lisa tó ní Ìdànrè àti dọ́dọ̀ wọn. Wọ́n máa sọ fún yín pé tó bá di jọ́ ọba lébi oṣù àwọn èèyàn yín làkàntì ògùn wà lọ́wọ́ ẹ̀ mo ní ní kì í ṣe pé àfi dánú o gbogbo ìlú mọ̀ pé bàbá mi lóògùn gbogbo ìlú mọ̀ pé bàbá tó bí mi ló máa ń ní oògùn wọ́n tún mọ̀ pé mo tún bá ń lé. Wọ́n mọ̀ pé mo bá ń lé ìgbéraga kọ́ o abólé nìkan tẹ́lẹ̀ béèrè bóyá tí n bá ṣe é lè fi mọ̀ pé mo lóògùn. Ọ̀dà ẹ disappear. Ẹ máa gbọ́ òrìṣà òkè ní fàwa fáyé mọ́ o. Àṣẹ o. Ó ṣeé ṣe. Mọ̀mọ́. Ó ṣeé ṣe. Ìgbà ṣòro làmọ̀ rẹ̀. Kájọ fòkèlè rún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni eré ilé kẹ̀dẹ̀ rí ẹnìkan ṣe ń ta. Eré ilé ẹnìkan ṣe ń ta. Kì í ṣe gbogbo aṣọ lè hàn sá lóòrùn bẹ́ẹ̀ ni. Ojú kẹ̀dẹ̀ rí ni oòrùn fi ń jẹ iṣu. Bí iná bá sunṣu àjẹ́. Bóòrùn bá sunṣu ńkọ́. Kò sí jẹ. Ajúnú ni. Yọ gbẹgbẹ ìyá ni. Oògùn wà. Oògùn wà. Oògùn wà. Oògùn wà. Ṣé láwọn fíìmù tẹ̀lé sí fún wa? Fíìmù bíi ti bó ni. Ọ̀dà ẹja kúkú sọ báyìí. Bàbá àwọn kan ní kò sóògùn ló jẹ́ ń béèrè bóyá wọ́n ti sóògùn tí ò ṣiṣẹ́ lára wọn. Oògùn wà abẹnugọ̀ngọ̀ ìrìnàjò oògùn gùn ni kò lópin. Òtán pẹ̀lú oògùn ni kò mà lópin. Oògùn gùn ni kò lópin. Mo bá ń lé ni mo ní oògùn. Àgbáyé mọ̀ pé mo lóògùn. Kò sí lọ́balọ́ba ògbóni tó wà lógbóni lágbàáyé tí ò mọ̀ pé mo lóògùn ọba lébi oṣù. Ọba ògbóni tó wà lágbàáyé báyìí ṣe àní pé ọba ògbóni àgbáyé. Tabaka mi ní méjì mẹ́ta a máa ka ọgbọ̀n.
àwọn tó ń jẹ́ authentic ọba tá a mọ̀ pé ọba ni àmọ́ tó mẹ́fà a mọ̀ pé ọba ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni pé kéèyàn wà ní àdúgbò kan kó sọ pé ọba Ògbóni ọ̀tọ̀ ni pé ọba Ògbóni ìlú lòun ọ̀tọ̀ ni ọba Ògbóni inú yàrá ọ̀tọ̀ ni wàá dẹ̀ máa rí ní Facebook ọba Ògbóni kí nìkan ọba Ògbóni ọ̀tọ̀ ń gbogbo ṣùgbọ́n ọba Ògbóni tó ní ààrẹ kò sí state tí mi ò ní ààrẹ sí àwọn ọba Ògbóni tí mo mọ̀ pé ó ní ààrẹ sí state kan ó ní sí state kan ó ní tó gbéra tán mọ̀ pé ọba Ògbóni àlè ju 6 kò sọ́ba Ògbóni tí tó bá jọba Ògbóni lágbàáyé o kò sọ́ba Ògbóni tí ò mọ̀ mí sọlọ́pọ̀ tí mò ń rí tán wà ní kàn máa fọ ọlọ́pàá tírẹ́tì yín Elédùmarè ló jẹ́ ká pàdé ẹ̀ tí ó ti ṣẹlẹ̀ rí mi ò tí rí kò tí ṣe mí rí kò tí ṣe mí rí ìgbà tá a wà léwe àwọn àtọlọ́pàá àtijọ́ fàárí bó ló ṣiṣẹ́ lẹ̀ àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́pọ̀ lára yín eré ọmọdé rèé ni ó ti pẹ́ ọ̀rọ̀ àfọ̀ tí mò ń fọ yìí ó ti ń lọ 35 years 30 ọdún àtọdún 5 ó ti pẹ́ a ṣe wà léwe ìyẹn ti dàfi sẹ́yìn tẹ́gùn fi sọ ó ti dàfi sẹ́yìn tẹ́gùn fi sọ mọ̀ pé àwa aráàlú àti àwa tá bá ti lórúkọ àwa àti ọlọ́pàá àti dìkan àti dìkan a gbọ́dọ̀ jọjọ máa ṣe kí ìlú má bàjẹ́ lọ́lọ́pàá wà fún kí nǹkan má bàjẹ́ ọlọ́pàá wà fún Elédùmarè ló jẹ́ kárógùn dààmú a ṣe wà léwe ń gbà ìwé láwà ní sàsìkò yìí èèwọ̀ ni fíìmù ńlágbára ńgbà náà èèwọ̀ ni ohun àtijọ́ nìyẹn. ẹ̀yin náà ti ṣe fíìmù sẹ́yìn. àgbà wa búra bẹ́ẹ̀ wo ò ṣe é rí. ọjọ́ rí yín. àgbà wa búra bẹ́ẹ̀ wo ò ṣe é rí. àgbà búra bẹ́ẹ̀ wo ò ṣe é. kò sí ọmọdé tí ò ní hùwà ọmọdé. tí àgbà bá dẹ̀ ti ń dàgbà tí àgbà ti ń dàgbà máa yóò gún jà ní. bẹ́ẹ̀ ni. ìgbà tí àwa òfin tí wàá ṣe jàǹdùkú àfi tí wàá jalè. ṣùgbọ́n àwa ń gbà yẹn ni paramálẹ̀ tá a kọ̀rọ̀ wọ̀ sí. nígbà tí wàá paramálẹ̀ tá a kọ̀rọ̀ wọ̀ sí ni. àdẹ̀ni sọ pé kọ́lọ́pàá má mú lè. àní sọ pé tẹ́nìkan bá ṣe kan tí ò dá kọ́lọ́pàá mú lè tiwa kò kàn wá. kò kàn wá. nígbà tá à ń sọ yìí awosáwo ló ń jà ń gbà yẹn. èmi àti awo kan là ń jà ń gbà yẹn. ló fi dọ̀rọ̀ ọlọ́pàá. pẹ́ ìyẹn ti pẹ́. Elédùmarè dé ìbáwa alálẹ̀ ìbáwa ṣẹ́gun ẹ̀. àdẹ̀yànjú ẹ̀ lọ́wọ́ kan. ó ṣe jẹ́rìí ẹni. ọ̀dà tẹ́ bá ń wò lórí ọ̀rọ̀ ajínigbé nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kan nù wọn. èmi náà ni ààrẹ Kírìjí ilẹ̀ Yorùbá sàríkèétì CAC Kírìjí ọwọ́ mi ló wà o èmi ò gbà o. tí gbogbo ilẹ̀ Yorùbá ó ṣe wá jẹ́ pọ́wọ́ yín ló kó sí. èmi ni àga Ògèdèngbé mo ti jẹ ààrẹ Kírìjí àga Ògèdèngbé ní Mẹ̀sílé nínú igbó kìjikìji ibẹ̀ ni mo ti jẹ ààrẹ Kírìjí nílẹ̀ Yorùbá. mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ Mẹ̀sílé dáadáa. nínú igbó bẹ̀ èmi náà ni ọba Alébí Oṣù ló jẹ ààrẹ Kírìjí lágbájá ń pera àwọn ààrẹ Kírìjí Lákàmàdó ń pera láàrẹ kò sáré àwọn tó pera wọn láàrẹ Kírìjí tán débi tí mò ń sọ ẹ. gbogbo ẹni mo fi sọ ọ mo sì jẹ́rìí ẹni. ọ̀dà tá a bá wà wò dáadáa kí ni nǹkan tọmọ Yorùbá lè ṣe torí wọn ni ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ kò sí ohun táwọn máa ń ṣe àwọn ọ̀gá wa àwọn adarí wa àwọn náà ni kò sọ́nà tá a lè tọ̀ kò sí gbogbo ohun tá a lè àwa onífá oníṣègùn olórìṣà àwọn náà ló máa ń ṣètùtù táwọn máa gbàdúrà ohun tó dáa fẹ́ àdúrà tó kù dẹ́ ká tó àdúrà ni torí àwọn Fúlàní ti kò sí ìlú tí Fúlàní ò sí. bẹ́ẹ̀ ni. tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbọ́ ọ̀kadà àwọn Fúlàní ló pọ̀ jù láàrin wọn. bẹ́ẹ̀ ni. kí la fẹ́ ṣe aṣọ pé kí Málà àti Fúlàní kúrò nílùú kan ni. kò sí kan tá a fẹ́ ṣe sí
àdúrà ló máa ṣẹ́gun, àdúrà ló ṣíwájú ohun gbogbo. Èyí tó kù díẹ̀ káàtó àdúrà náà ni. Àdúrà la máa fi ṣẹ́gun àti ẹbọ ètùtù la máa fi ṣẹ́gun. Tí a bá sọ pé kí Fúlàní kúrò ní ìlú kan lọ sí ìlú wọn padà, kò sígbà tí ọ̀rọ̀ ajínigbé ò ní máa wáyé. Ṣùgbọ́n a ti rí i pé ààrẹ Tinubu ó ti ń bá wọn gbìyànjú lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo ẹ̀ máa ṣẹ́gun, àwọn alálẹ̀ máa ṣẹ́gun ẹ̀ fún wa. Ló ṣe jẹ́ nìyẹn. A jẹ́ pé ta bá ní ká wò dáadáa nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tán lé ní Sókótó à ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé wọ́n ti ń fara balẹ̀, wọ́n ti ń padà sílẹ̀ Yorùbá. Kò sọ́gbọ́n tá a máa dá sí o. Ohun tó lè ṣẹ́gun ẹ̀ kí Fúlàní kan padà sílùú wọn, kí Yorùbá kúrò ní ìlú tí wọ́n wà lọ padà sílẹ̀ Yorùbá. Kí ló ti fi sọ bẹ́ẹ̀? Àwọn olóṣèlú, àwọn ọ̀gá wa, àwọn àgbààgbà yẹn, àwọn náà ló ń rán wọn káàkiri iṣẹ́ tí ò yẹ kán ṣe. Tí ò bá sí nǹkan ní ẹ̀ṣẹ̀ yìí ṣẹ́ o. Àwọn yẹn náà ni wọ́n rán ara wọn síra wọn. Àwọn náà rán ara wọn síra wọn. Olódùmarè kó ṣíjú àánú, kò ní jẹ́ kí ọmọ wa àtẹ̀bí wa bọ́ sọ́wọ́ ajínigbé o. Ó ṣe jẹ́ nìyẹn. Ẹnìkan sọ̀rọ̀ kan wá lájínigbé ò lè wọ̀dàn rè. Lágbára òjìmọ̀ bàá tẹ́rẹ̀ ogun ò kí ń wọ̀dàn rè. Ẹ fi sọ bẹ́ẹ̀. Àwọn alálẹ̀, àwọn bàbá wa, àwọn aláṣekù, wọ́n mọ ohun tí wọ́n ṣe sílùú. Ó ti ní ohun tí àwọn alálẹ̀ ṣe sílùú. Àtẹ́lẹwọ́ la bá làwọ̀. Àmọ́ ni ó kọ́. Bá a ṣe gbọ́ náà nìyẹn. Báwa náà ṣe bá nìyẹn. Gbogbo àpáta tẹ́ ń wo kò sí àpáta tí ò lórúkọ. Ní gbogbo táwọn yìí. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹni mo fi sọ o. Kò dẹ̀ sí ìlú tó ní àpáta bí Ìdànrè. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Bẹ́ẹ̀ ni. Àárín àpáta lẹ́wà. Ṣé bí àárín ìlú lẹ ṣe wò, tí a bá wọnú, tí a bá tó wá gòkè Ìdànrè ńkọ́? Tí a bá gòkè Ìdànrè tí èèyàn bá ń sọ̀rọ̀ níbí, tó bá ẹnìkan bá wà lọ́wọ́ yẹn kò ní gbọ́n tẹ̀ sọ, àpáta ti blọọ̀kì ẹ̀. Ó ti di lójú. So bí bẹ̀rẹ̀ jẹ́ nìyẹn. Ogun ò kí ń wọ̀dàn rè. Báwọn bàbá wa ṣe sọ, ogun ò kí ń wọ̀dàn rè. Ogun ò kí ń wọ̀dàn rè. Àwọn alálẹ̀ aṣẹ́gun ẹ̀. Bàbá ẹ bá ń fi gbólóhùn kí gbogbo ọmọ Yorùbá torí mo mọ̀ pé gbólóhùn bẹ́ńdẹ̀ rè. Bí Dàdí ò tiẹ̀ ní gbogbo nǹkan pátá wọn ní gbólóhùn, wọ́n sì lóògùn. Ogun wà, ohun tún wà, ohun náà làwa ní. Wọ́n náà là pé gbólóhùn. Ọ̀rọ̀ alọ́rọ̀ ẹ bá ń fọ ọ̀rọ̀ yẹn, ẹ bá ń kí gbogbo àwọn Yorùbá. Ẹ bá ń fi ṣàdúrà fún. Ní ilẹ̀ ọ̀rọ̀ èdè Yorùbá. Ọ̀rọ̀ tá a lè fetí gbọ́ ni o, ẹ má sọ tá a lè fetí gbọ́ o. Torí àwọn ọ̀rọ̀ kan wà tẹ́lẹ̀ ò gbọ́dọ̀ fetí gbọ́. Ṣé ọ̀rọ̀ káfíìsì Ìdànrè sọ? Ẹ fi èdè Yorùbá sọ, ẹ bá kí yẹn. Mo kí gbogbo ẹ̀yin bàbá ìyá ti ẹbí ti ará nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo wa pátápátá o. Èmi ọmọ yín náà ni mo kí yín, Ọba Dr. Bọ́láńlé Awóníyì Òjó, the Olúayé Ìmùlẹ̀ Ìtẹ̀síwájú General worldwide tí mo tún wá jẹ́ the High Chief Ejigime of Ìdànrè Kingdom, tí mo jẹ́ awo ọba Ifẹ̀ Òkè. Ìlú tá a wà yìí náà ń pè ní Ifẹ̀ Òkè o, Ìdànrè náà ń pè ní Ifẹ̀ Òkè. Mo kí gbogbo wa, ìkankan oníṣẹ̀mí yín o. Ibi tá a bá ti pa irin sí, ibẹ̀ náà ti ń kun irin. Ẹnìkan yí irin padà kó tó di pé ọkùn gbogbo tí mo wílé ní ayé ò ní yí padà o. Àdúrà gbogbo wa gbà o, ọkàn gbogbo wa balẹ̀. Èmi náà ni Olúayé Ìmùlẹ̀ Ìtẹ̀síwájú worldwide, ọba Àfòtítọ́gbadé àkọ́kọ́, ẹrù Agadagudu Ògùn, ọmọ Adégbógbàgbó, ọmọ Igbá ńlá tó fó lórí omi, ọmọ àgbà tí ń yárùn ọ̀tẹ̀. Kò sẹ́ni tó gbọ́dọ̀ gbé ná ojú ẹkùn lábàábé, èèwọ̀ ni o. Ojú ẹkùn ń pọ́n o. Iná ò ṣe fọwọ́ bà. Torí aró kì í ṣomi àmù, ọ̀gọ̀dọ̀ kì í ṣomi tá a mú o. Ojú abẹ ò ṣe é pánlá o, kò ṣe é pánlá. Elédùmarè jẹ́ ká dààmú o, inú gbogbo wa dùn. Ayọ̀ lẹ máa rí o, ayọ̀ náà ni tèmi torí ayọ̀ ni tọ́mọ Oòduà. Bàbá gbogbo àwọn èèyàn tí mò ń béèrè yín lọ́wọ́ wọn, nǹkan bíi mẹ́ta náà ń pè yín. Ìkan alálùjẹ̀nu ní, ìkan ní bàbá yẹn yóò wín ní, ìkan tí ẹ sọ̀rọ̀ ó ní ó ní mẹ́mọ̀ dá lóhùn, ó ní bó ṣe wà ó ní kì í ṣe èèyàn. Èmi náà ni wọ́n. Ẹ proof fara yín pé èèyàn ni. Adẹ́dàá ló dá mi. Ọba tó dá mi, òun náà ló dá gbogbo wa. Àwọn gbárùmọ̀lẹ́ kàn ń gbénú ara wa ṣeré jura lọ ni. Ẹ̀yin náà ti sọ síwájú. Lórí ètò mi ò fi orí ọ̀fẹ́ fún ẹnikẹ́ni
ẹ gbọ́ mi dáadáa o láti dédé máa kó owó fún babaláwo kan láì jẹ́ pé ó jẹ́ kí n mọ̀ tó bá wá gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín ọ̀nà ẹ̀yìn lọ kó owó fún babaláwo má pè mí o má pè mí sí rárá torí pé mi ò mọ̀ sí torí pé kókókó làrán fàdítí èmi ti sọ tèmi o tó bá dédé lọ kó owó fún wọn tí wọ́n bá gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣe ètùtù tí ò ju ètùtù 200,000 lọ tán lọ gba 500,000 lọ́wọ́ ẹ̀ tó bá dédé lọ la ọ̀dọ̀ wọn kọjá tán gbá ẹ tán gbowó lọ́wọ́ ẹ tàbí tán fòògùn gba owó lọ́wọ́ ẹ èmi ò mọ̀ ń pa ẹ o má pè mí sí o torí mi gbowó lọ́wọ́ anybody wọn o má pè mí sí i mo ti ṣàlàyé kíní kan fún wa tipẹ́tipẹ́ sórí babaláwo tó bá fi lè mú ọkọ rẹ tó mọ ọkọ ìyá rẹ ó ti lágbára lé ọ lórí a máa ṣe àwọn ètùtù láti lè máa gba nǹkan lọ́wọ́ ẹ ni torí ìdí èyí mo fi sọ wípé jẹ́ kí etí ẹ ó sí jẹ́ kí etí ẹ ó là. bó ṣe jẹ́ nìyẹn ṣe bó lẹ wò tí tájọ bọwọ́ tájọ jókòó sẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ́yìn àti wọn. wọ́n wà mí dáadáa bó ṣe jẹ́ nìyẹn. bàbá ẹ dákun kíní kan á ń bà mí lẹ́rù nípa yín wọ́n ní tá a bá délé yín gbà mí ẹlẹ́mọ̀ sọ̀rọ̀ ní olé àsìní rẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀yin náà làwọn wò tẹ́ ń sọ̀rọ̀ yìí. ẹ̀yin sọ̀rọ̀. gátà gbọ́nù wọ́n ní bẹ́ẹ̀ bá dé ọ̀dọ̀ yín wọ́n ní ẹ sì máa sọ̀rọ̀ ní olé àsìní rẹ̀ ti ń sọ̀rọ̀. orí ọ̀fẹ́ Ọlọ́run. níbo lágbára ti bẹ̀rẹ̀ tó bá wọn. lórí ẹ̀ lè sọ pé gbogbo ẹ̀ náà lẹ bá ń lé. mo bá nílé mi kò sẹ́ni tó lè sọ pé mi lọ sáìn ní ọdún kan lọ́dọ̀ òun pé mo wá kọ́ṣà o. ẹ lọ ṣe túlẹ̀. mi ò ní agbára tí mo ní agbára òkú ọ̀run ni o. bíi ti bò ó. agbára bàbá tó bí mi lọ́mọ lè mí lọ. sáńtẹ̀lé ni. kò sígbà tó ń tẹ̀lé ó wà lára mi mo ṣe wà. ó wà lára mi. gbogbo tí mo ní pápátá bàbá mi lónìí. àwọn aláṣepọ̀ lónìí gbogbo ìrìn àjò mi àwọn lónìí. àwọn ló ń tẹ̀lé wọ́n dẹ̀ mọ̀ pé mi ò lè kọsẹ̀ èèwọ̀ ni. ọ̀dà tá a bá wà. orí gbogbo ohun tó ń fi sílẹ̀ gbogbo ẹ̀ ni mò ń tọ́jú. ẹ filẹ̀. láyé mo máa ń náwó sóríṣà ju ara mi lọ. alásìkò sì máa bá yín sí. a máa bá mi ṣe tèmi àṣẹ. bàbá tẹ bá wà wò dáadáa ṣé wàá ṣe é ṣe nílẹ̀ Yorùbá tá a wà bàbá kan wà náà mú ọba wọn ń du ọba lọ́rùn sọ yẹ kó máa rí bẹ́ẹ̀ àmọ́ ọmọ ọba bí ọ̀gá. ọba tó bá jẹ ọba tí ò bá fi ti ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan tí ojú ẹ̀ rí nǹkan tó bá yẹ kójú ẹ̀ rí ojú ẹ̀ rí. ẹ mọ̀ pé àwọn ọba kan wà kán tó jí làárọ̀ wọ́n bọ Ọ̀fà wọ́n bọ Ọ̀rúnmìlà mo fẹ́ jáde gbárùmọ̀lẹ̀ mo fẹ́ jáde o báyìí ni o irú ọba bẹ́ẹ̀ ò lè níṣòro bọ̀ ojú làárọ̀ kò tó gbé báyìí dání ní orúkọ Jésù ẹni tí òun dárúkọ ẹ̀ tó jẹ́ bọ́n ṣe bí Jésù bẹ́ẹ̀ náà ṣe bí bàbá tó bí ẹ lọ́mọ èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ òun lòun ké pè láàárọ̀ ẹ mọ̀ pé Jésù àti Èṣù àti Ògún àti gbogbo àwọn kíní ẹ mọ̀ pé wọ́n wá sílé ayé ni Jésù tó ti kú ní 33 years náà sọ pé ó máa jíǹde ọjọ́ wo ni Jésù fẹ́ jíǹde adẹ́dá ló dá gbogbo wa Lédùmarè ò ní jẹ́ ká ní ṣe sọ adẹ̀ ní ṣe rìn ayé ò ní rí wa mú tí àwọn ọba tó bá fi ti ṣẹ̀ṣẹ̀ rí pé a máa lọ rí a máa bọ̀ rí kò ní sí kankan abẹ́rẹ́ alọ́kọ̀nà okùn tó dé. lọ́kọ̀nà okùn tó dé. ìtìjú ńlá ni nǹkan sọ pé wọ́n gbé ọba. wọ́n á dùn lọ́bẹ̀ lọ́rùn. wọ́n á dùn lọ́bẹ̀ lọ́rùn. àbẹ́ mú ọkọ bá àtìyàwó ẹ̀ kan lọ́nú gbó pẹ̀lú ọmọ ọ̀dọ̀. a ní rìn ìfẹsẹ̀ sí o a máa lọ rí a máa bọ̀ rí kò jù bẹ́ẹ̀. ọ̀dà bàbá tá bá ní ká wò dáadáa lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ṣe generally látòkè àtilẹ̀ bàbá ṣe máa lọ ṣọ́ọ̀ṣì. ẹni ṣé mo máa ń lọ. ṣe máa lọ ṣọ́ọ̀ṣì. bí o máa kàn pè ní ṣọ́ọ̀ṣì. kí ló dé. táwọn èèyàn mọ̀. ẹ mọ̀ pé téèyàn bá wà nílé tó bá ń gbàdúrà sí Elédùà gbọ́ àdúrà rẹ̀ ju bí tá ti ń pariwo. ìwọ ẹjọ́dọ̀ mi sì ẹ fẹ́ gbèrè kankan lọ́wọ́ mi ẹ kàn kígbe mọ́ mi pé kí fún yín nìkan ṣe wọ́pọ̀ sí mi. láíláí. yóò lè fún yín. ẹ̀rọ bá mi sọ̀rọ̀ tùbínùbí kábíyèsí ẹ jọ̀ọ́ mo fẹ́ lo sílè kan. pẹ̀lú dọ̀bálẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀. kí á la máa múlẹ̀ ọ̀rọ̀ oore ló máa ń yọ bì lápò ọ̀rọ̀ agídí á máa yọ àdá àwọn ẹ̀dàrí á máa pè ní pẹ́kun. àti ìdà. ìdà àwọn náà pè ní pẹ́kun ìdà. oníyọ lápò. Yorùbá yìí jẹ́ nìyẹn. àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n ń pariwo mọ́ Ọlọ́run wọn ni ariwo ni téèyàn bá wà nílé tó bá bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ á dá lóhùn. kéèyàn ra jòkó nílé bọ́lọ́run sọ̀rọ̀ wọlé Èdùmàrè wọ́n ló dá mi nǹkan báyìí lèmi fẹ́ nǹkan báyìí lèmi Ọlọ́run á dá lóhùn. ọjọ́ wo ni inú yín ti dùn jùlọ nínú ìṣẹ̀ṣe tẹ wò kò tẹ wọlé pé alásìkò ẹ mọ̀ síhùn. tí n bá ṣọdún Ògún inú mi máa ń dùn Ògún àjọbọ. Ògún onírè.
inú mi máa ń dùn. òfin kan sọ́kò òfin kan yẹn ní garaga. wo tí bá ṣọdún Ògún àwọn tó máa ń tẹ̀lé mi ju wọ́n máa tó 3,000. ẹ bá sọdún Ògún. láti bí dé junction yẹn tó bá méyàn wá aṣọ nù àyàfi tó bá máa fi fóònù máa lé níbo ló wà lọ dúró sí ilé báyìí máa bá ẹ ń bẹ̀. àgbáyé ló máa bá mi ṣọdún Ògún nídọ̀rẹ́. Ògún àjọba àgbáyé ló máa bá mi. jọ ìnínú yín máa dùn jù lọ. inú mi máa dùn kò séèyàn tó máa dúró tó bá wù ẹ̀yìn báyìí tó bá wù àwọn èèyàn lọ èmi nìkan kí n dúró kí n wù èèyàn lọ báyìí ká wù èèyàn lọ wá wò pé Elédùmarè mo máa dúpẹ́ o ọpẹ́ ni ayọ̀ ọpẹ́ tó bá ti ń yọ kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ njó wa lọ́lọ́run wa dé sínú ayé yín finally. kò sígbà tọ́lọ́run ò dé sínú ayé tọ́kàn dé finally tí gbogbo nǹkan wá yàtọ̀ sí tìgbà kan. torí kìí ṣe bẹ́ẹ̀ sí bẹ̀rẹ̀ rí. ọjọ́ kan náà ni ọjọ́ kan náà ni. ní ìgbà wo ni lọ́kàn dé finally. kò sígbà tọ́lọ́run kò dé finally kò tí ì dé tán Ọlọ́run ṣe ń bọ̀ ni. kò tí ì dé tán. Ọlọ́run ń ṣiṣẹ́ ìbọ̀ díẹ̀ díẹ̀. pẹ̀lú adúrú mọ́tò tí ń bẹ́ ń ta yìí. Ọlọ́run ti dé ọlọ́mọ ń ṣì bá mi ṣeré ni. Tọ́lọ́run bá sọ̀kalẹ̀ tó bá débi ẹ̀ rí. tó bá débi á rí. Elédùmarè bá sọ̀kalẹ̀ ṣùgbọ́n Elédùmarè ń ṣe àwọn adẹ́dá alálẹ̀ ń ṣe o. ọba tó bá ti jí láàárọ̀ tí ìyàwó àtọmọ bá ti jí tó bá jẹ tó bá mu tó bá wà lálàáfíà kó máa dúpẹ́. bàbá ṣe láwọn ọmọ tó kọ́ṣẹ́ yìí tó jẹ́ ọmọ yín gangan tán mójú iṣẹ́ yìí. ọmọ bíbí inú mi. ọmọ jẹ́ pé BCD ni gbogbo wọn kàn ń ṣe kiri. kò sáwọn ọmọ iṣẹ́ mi kò sáwọn ọmọ bíbí inú mi tí wọ́n ń kàwé ṣùgbọ́n gbogbo wọn ni mò ń fọ̀nà yẹn mò ń fi àwọn. gbogbo wọn lè kí fa. mi ń lé ọmọ mi jáde kò dẹ̀ sọ́mọ mi tí ò ṣàwó tí ò ṣògbó ni kò dẹ̀ sí ìyàwó tó lè bá mi gbélé tí ò ní ṣògbó ni inú ẹ̀mí ọ̀tẹ́ ò lè dùn. ibi tí bàbá fi sí ibẹ̀ mo ti bá. ìbẹ̀lẹ̀ ti gbé. ibẹ̀ mo ti gbé tó ọmọ náà sì máa tún gbé. tòwẹ́ ọmọ tí ò bá ti gbé ó fẹ́ ó ń ba ìṣẹ̀ṣe jẹ́ nìyẹn ọmọ tí ò bá ti gbé ó fẹ́ máa fowó padì òdà. ọmọ mi kan sọ pé òun gbé báyìí pé òun fẹ́ lọ ṣe wòlíì àbí òun fẹ́ lọ ṣe ó lè ṣe wòlíì ó fẹ́ fi jẹun a ṣe lọ́nà tí ó máa fi lo ewé àti egbò mọ́ tí ó máa fi jẹun tó máa fi jẹun bínú sí yẹn ó fẹ́ fi jẹun ni a tún máa já a máa lọ a máa tú sílẹ̀ jíjẹ mímu nìyẹn ṣùgbọ́n kó débẹ̀ kó sọ pé ṣíra bàbá gbogbo ṣíra kò sí ọmọ bẹ́ẹ̀ a máa kọ́ ọ ni pé kò sí ṣíra bàbá nínú ibi tá a wà. níbi tá a. bàbá dábàá wò dáadáa kí ni ń pè lógbóni torí mo mọ̀ pé the word ọ̀gbẹ́ni lógbóni. kì í ṣe ọ̀gbẹ́ni. kí wàá tán ni. ògbóni abaláyé ni. mo fẹ́ kẹ́ yanu sọ̀rọ̀ ni. ògbóni. mo dá ń pè láwo ohun tá a fi pamọ́ ni. ògbóni kàtà pẹ̀lú ògbóni òkùnkùn mi òkùnkùn bíríbírí mi. yóò ti mọ iyedele. ògbóni lè jókòó kan pé 100 kan jókòó sọ pé ògbóni ẹ tó máa ṣògbóni lára wọn lè máa jù mẹ́ta. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀. òkùnkùn ni. ògbóni yìí ṣe kan tí iṣẹ́ ẹ bá ṣe ń sọ̀rọ̀ ní social media tẹ́lẹ̀ máa fẹ́ nìkan ṣáwó táwọn máa ń pariwo tó bá dùgbò ẹ̀ tán gbákan nìkan wọ̀nyẹn ìwọ̀n awo yàtọ̀ sáwo. fíìmù lásán nu. awo yàtọ̀ sí awo òkùnkùn bírímù láwo òkùnkùn nǹkan tá ń pè láwo òkùnkùn ní bírímù òkùnkùn bírímù láwo. táwo bá pé 100 igba síbì kan tó máa ṣàwó láàrin wọn lè máa jù 6 7. kí ló bí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. ọ̀rọ̀ ńlá ni kì í ṣọ̀rọ̀ tá máa ń sọ láfẹ́fẹ́ kàtà ń pè láwo àwa ti kúrò ní social media tá máa sọ pé agbétagbè sápá àwa máa ń nígbà tí kíní kan ṣe kíní kan tọrọ nígbà gba inú ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì kan lọ ẹgbẹ́ kíní àwa ń ṣe. gba tọrọ mi lámbọ látòdè kọlí ayé ọ̀rọ̀ àbọ̀ bọ́ọ̀fù àti bọ́ǹsì. ẹ jọ mo fọlọ́run bẹ̀ wá mi ò láǹfààní àti lè mọ fún anybody ní nọ́mbà babaláwo kankan ìwọ tó bá fẹ́ jẹ́ kí ìwọ tó bá ń la nǹkan kan kọjá pé mí ní kí n bọ́ lọ sọ́dọ̀ babaláwo fúnra mi torí nǹkan tí mò ń sọ yìí ti tèmi yé mi o mi sọ pé gbogbo babaláwo mi sọ pé gbogbo oníṣègùn mi sọ pé gbogbo adáǹṣe ò tí wọ́n kàn jẹ́ káàdá nínú ìṣẹ̀ṣe débi wípé tó o bá dá lọ ẹ jọ̀ọ́ mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n màá kàn ṣàlàyé wípé mi ò lórí ọ̀fẹ́ àti lè fẹ́ nìkankan ní nọ́mbà àyàfi tó bá rán mi tàbí tó bá wá sórílẹ̀-èdè Nàìjíríà tàbí tó bá rán àbúrò rẹ̀ kan wá mi ò dẹ̀ fi orí ọ̀fẹ́ lẹ̀ fún ẹnìkankan wípé mo fẹ́ dá lọ sọ́dọ̀ babaláwo kò sórí ọ̀fẹ́ yẹn o pé mí ní kí n bẹ́ẹ̀ lọ síbẹ̀ tàbí kájọ lọ síbẹ̀ tó bá wá sí Nàìjíríà because ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń wò yẹn tí wọ́n bá very very careful ẹlòmíì inú wọn dangerous o
ọ̀tọ̀ ní nǹkan tẹ́ máa bá lọ ọ̀tọ̀ ní nǹkan téèyàn máa bá pàdé ńbẹ̀ ẹ jọ̀bọ̀ fọlọ́run bẹ̀ wá ní níbikíbi tá a bá wà mi ò lórí ọ̀fẹ́ àti lè fún ẹnikẹ́ni ní nọ́mbà babaláwo pé kò dá lọ fún rẹ tàbí pé mo fẹ́ rán èèyàn kan lọ láì ṣe wípé ó jẹ́ kí n mọ̀ sí tó bá ti wá ṣe tó bá wá gbégbèsè yẹn lẹ́yìn tí mi ò mọ̀ sí that is your own cup of tea èmi ò mọ̀ sí o yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi. bàbá ẹ bá ṣó ṣe ṣe ń gbà mí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nílùú òyìnbó tí wọ́n ní là kọjá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà nílùú òyìnbó ó kàn wà bẹ́ẹ̀ fún 50 years ni kò sí nǹkan kan ẹlòmíín ti wà bẹ́ẹ̀ kò tí ì ra búlọ̀kù ẹyọ kan nílùú òyìnbó àwọn yóò sì mọ̀ sọ pé dáàdì ń bẹ nílùú òyìnbó tó bá tún wá sí Nàìjíríà náà dáàdì ìlú òyìnbó ó yáwó wálé ni o ṣó ṣe kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ti ní là kọjá kó sì rọ́nà àbáyọ látọ̀dọ̀ yín. kò sẹ́ni tá dá mọ́ ìbànújẹ́ kò sẹ́ni tá dá mọ́ ìdọ̀tí ọ̀tá lé ni kò sẹ́yìn tí yàn dá Elédùmarè gbogbo nǹkan tí Elédùmarè dá dáradára ni ẹ rí i pé oyún inú oní ọ̀tá o téèyàn bá jáde nílé tó bá lágbára àti dìde á máa ṣòro fún un ẹ mọ̀ pé èèyàn míì á bí ọmọ ẹ̀ aràn ọmọ ẹ̀ lọ ìlú òyìnbó aṣáà lè dání kan ṣáà ti mọ̀ pé ọmọ ẹ̀ lọ ìlú òyìnbó ní á lè dání kò ní jẹ́ kó rí ṣe lọ́hùn ọmọ bíbí inú ara ẹ̀ ni o. ọ̀rọ̀ tẹ́ ẹ bèrè yìí táwa bá ń sọ bá dàbẹ́ pé èèyàn ń pọ́n iṣẹ́ ara ẹ̀ lé pé ẹ tó wà nílùú òyìnbó 20 years àbí òun wà wé gbèlú òun wà gbà kò sí nǹkan tí Elédùmarè ò lè ṣe o. sí nǹkan tí Elédùmarè ò lè ṣe. àwọn tó wà nílùú òyìnbó tó jẹ́ èèyàn tèmi tá mọ̀ pé tá jẹ́ kọ́sítọ́mà mi tá máa ń wá sọ̀rọ̀ mi láti lè gbogbo tí mo ń sọ̀rọ̀ yá yé wọn. kò sẹ́ni tó máa pè mí tí ọ̀nà àbáyọ ni wà fún torí mo báṣà ilé ni. àbáláyé ni fún yín. mo bá ń lé ni àbáláyé tó máa pè mí pé báyìí a ní kó ṣe kan báyìí ló máa ṣe á dẹ̀ ṣe é ṣe. báwo lèèyàn ṣe máa lọ ìlú òyìnbó lógún ọdún tí ò ní rí kankan ṣe. alẹ́ lómi ò ní búlọ́ọ̀kù. ẹ mọ̀ pé o ti lọ wá ayé nú wọn kàn máa gbé báìbù kiri báìbù kẹ̀dẹ̀ rí tí ó dàbẹ́ ni pé ẹni tó sọ pé nínú ru òun tá ń gbàdúrà sómi fún kó máa mú mi. àgbólọ̀rọ̀ ẹ̀ jẹ́ àmọ́ gbọ́dọ̀ lọ́la. nǹkan tó jọrọ mọ́ ọ̀rọ̀ àgbo tó jọrọ mọ́ ọ̀rọ̀ àbáláyé èèyàn lè wà ń lo òyìnbó ká bọ fáfún láti bí kó dẹ̀ mú. bẹ́ẹ̀ni afẹ́fẹ́ ni. bẹ́ẹ̀ni kó má wá ó lè jọ mọ́ ọ̀rọ̀ omi ká ṣiṣẹ́ sómi fún kó dẹ̀ máa làlùyọ́ lọ. ó lè jẹ́ ọ̀ṣun ló máa bọ ó lè jẹ́ alẹ̀ ló máa bọ ó lè jẹ́ àwọn àgbà ló máa bọ á dẹ̀ ṣeé ṣe lọ́hùn nǹkan á máa lọ déédéé gbogbo ohun tó ti lé láti bí 20 years tí ó ń gbé báìbù kiri yẹn lẹ́nu tó bá ṣe láàrin oṣù méjì mẹ́ta ó ti bọ́ kúrò lọ́wọ́ ayé àwọn ayé ti filẹ̀ sí tiẹ̀ mo fẹ́ gba nǹkan lọ́wọ́ yín kan náà ni màá fi gba nǹkan lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ nìyẹn. sáà ti ríjọ́ tẹ ṣe tutù rí tẹ gbé tutù rí tẹ tutù yín òfin tí ó gbà torí ìgbà míì àmọ́ wà tó jẹ́ pé kò ní fẹ́ kò ní gbà bẹ́ẹ̀ sì gbé bẹ́ẹ̀ náà lẹ́sìn lọ́ọ́ bá mo ti rírú ẹ̀ dáadáa ọmọ oníṣẹ̀ṣe lèmi náà. ẹ máa tó wà ń bẹ̀rẹ̀ àwọn afọ̀nlá lálẹ́ ń bèrè babaláwo tó bá gbẹ́bọ sílẹ̀ táwọn bá ti gbà lọ́wọ́ ẹ̀ ó ti ní nǹkan tó ṣe torí o ti bèrè kó tó di pé wà lọ gbẹ́bọ lẹ̀ kí làwọn kíní ìfẹ́ gbà tí kan máa fi ṣe títú sílẹ̀ máa fi wà tí wọ́n bá sọ nǹkan báyìí ni kò ṣe kan tó bá dé ṣe wọ́n gbọ́dọ̀ gbà wọ́n gbọ́dọ̀ gbà ṣùgbọ́n èèyàn lè tu yàmí sílẹ̀ kílẹ̀ tó má kó má sùn. sọ́sẹ̀lẹ̀ sí ń rí. dáadáa bó ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tún bẹ́ẹ̀ ṣe lágbára tó. dáadáa bó ló ṣe ṣẹlẹ̀. oyún kan ọ̀rọ̀ tí mo ń fọ ìyá ti tó ọdún mẹ́yẹ́ àti tọdún 5 wọ́n dé oyún kan oyún ọdún 2 oyún ọdún 2 mo bí by force. ẹ̀yin ẹ fa by force sọ pé ẹ fẹ́ tùlá ẹ fẹ́ bí. mo bí mo túlẹ̀ ni àárín ọjọ́ 3 yẹn wọn jẹ́ kí n gbádùn wọn jẹ́ kí n sùn lóru. wọ́n dá ẹ láàmú. wọ́n dá mi láàmú wọ́n dára wọn láàmú gan àwọn náà dẹ̀ tún báyìí ni ṣùgbọ́n ènìyàn máa dè ní ilé ní báyìí kò wá dúpẹ́ ṣùgbọ́n mo máa kàn tí mo tún padà tún fèsì lẹ́yìn ẹ̀ kò wá dúpẹ́ bó ṣe ní kan táwa náà àwa tá à ń tú tá à ń dè yìí kì í ṣe kan díẹ̀ la máa ń pàdé lójú oorun. ṣọ́ọ̀tì náà rí lójú oorun torí babaláwo kan náà ń jọ kan ọlọ́run ti bà wọ́n dẹ̀ fọ àpá igba yẹn hàn mí lójú ayé.
kì í ṣe gbogbo tó bá ṣẹlẹ̀ sí babaláwo ló máa sọ. ṣùgbọ́n sọ ti ṣẹlẹ̀ rí. nọ́mbà yín bàbá. Nọ́mbà mi 0808167749299. ọ̀dà fún gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ta wa mọ́ gbàgbé ìkànnì Yorùbá Dùn Online TV ṣì mọ́ gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ káàrọ̀ òjìrẹ́ sí rí bàbá ẹran jùmọ̀ wọn dáadáa o ẹ̀yin náà tiẹ̀ mọ́ rẹ́rìn bàbá. ìṣẹ̀ṣe gangan làkọ́kọ́ òun náà la gbà ànífọwọ́sí jíwèlé bàbá wa o gbogbo àtọ́. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàràǹṣeṣà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣẹ̀wárí ìlò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni aṣèwádìí alágbàtà sí gbogbo diaspora. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyìnlá ìgbọ́gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 08010669156 07054489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited sórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.